gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti tún fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé gbogbo ìdánwò oníwèé mẹ́wàá ti WAEC àti NECO yóò di èyí tí wọn yóò máa ṣe lórí ẹ̀rọ ayélujára ní ọdún 2026 tí wọ́n sì sọ pé kò sí àyípadà lórí ètò náà mọ́. Alákòóso fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ló sọ̀rọ̀ yìí níbi tó ti ṣàbẹ̀wò síbi tí wọ́n ti ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá NECO ti ọdún 2025 nílùú Àbújá. Ọláyínká Òjó jábọ̀ ìròyìn pé àwọn ọmọ ẹgbẹ́ aṣòfin orílẹ̀-èdè tó mójútó ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ẹ̀kọ́ gíga ṣe pàdé pẹ̀lú wọn láti wo bí ìdánwò náà ṣe ń lọ. Ọ́fíìsì olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè ti pàṣẹ fún iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera ìjọba àpapọ̀ àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ìtọ́jú àwùjọ orílẹ̀-èdè yìí káàkiri gbogbo àwọn iléeṣẹ́ ẹ̀ka àti àjọ láti rí pé wọ́n tẹ̀lé gbogbo ìlànà àti ìmúlò tó dá lórí àṣẹ gẹ́gẹ́ bí ìbámu òfin àjọ náà ti ọdún 2022 àti òfin ètò ìtànránṣẹ́ fún àwọn tó bá ní àjálù lẹ́nu iṣẹ́. Akọ̀wé àgbà tó mójútó àyípadà ìlera àwọn òṣìṣẹ́ Patience Oyèkúnlé ló sọ̀rọ̀ yìí níbi ìkẹ́kọ̀ọ́ ìmúlò tó wáyé ní ìlú Àbújá. Aman Yabani ló jábọ̀ ìròyìn náà. Àjọ ọmọ ogun ojú òfurufú ilẹ̀ Nàìjíríà ti pinnu láti dá ètò ààbò tuntun pẹ̀lú lílo ìmọ̀ ẹ̀rọ àkójọpọ̀ dátà gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tuntun kan tó fojú inú wo àtúnṣe ìmúlò ààbò láti ọ̀nà àtìyìnwá sí ti àfojúsùn tí yóò mú kí àbá iṣẹ́ ààbò ṣe fọkàntán kí wọ́n sì mọ ewu ṣáájú kí ó tó ṣẹlẹ̀. Ọ̀gá gbogbogbò tí ọmọ ogun ojú òfurufú Ọ̀gágun Hassan Abubakar ni ó fi ọ̀rọ̀ náà léde níbi ìpàdé àkọ́kọ́ ti ẹgbẹ́ alákòóso àtúnyẹ̀wò ààbò eléyìí tó wáyé ní ìlú Àbújá. Oníròyìn wa láti ẹ̀ka ológun Ọlájídé Bello ló jábọ̀ ìròyìn náà. Ẹgbẹ́ olóṣèlú ọlọ́bẹ̀lẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà PDP ti sọ pé ẹgbẹ́ náà jẹ́ ẹgbẹ́ tó dáa jùlọ àti ẹni tó ní àṣẹ tó pé jùlọ ju àwọn ẹgbẹ́ tó wà lórí àṣẹ lọ ní gbogbo ìdìbò kọ̀ọ̀kan. Akọ̀wé ìpolongo ìròyìn fún ẹgbẹ́ náà Débọ̀ Ológunàgbà ni ó sọ ọ̀rọ̀ yìí nígbà ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá. Timothy Yusuf ló jábọ̀ ìròyìn náà. Àwọn onímọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn ti tẹnumọ́ pàtàkì àtúnṣe lórí bí a ṣe ń kó pákí kúrò ní inú oko àti bí a ṣe ń ṣe kí a lè dín ìparun gàrí kù àti láti lè ṣàmúlò ètò ọrọ̀ ajé fún àwọn àgbẹ̀ aládàá kéékèèké. Wọ́n ṣe àpèjúwe yìí ní Àkúrẹ́ nígbà tí wọ́n fi ojú wo ipò àwọn àgbẹ̀ kéékèèké nínú iṣẹ́ gàrí àti ìtẹ̀síwájú ohun tí ó ń ṣẹlẹ̀ lẹ́yìn tí a bá kó pákí kúrò. Tóyìn Bàtìrẹ̀ ló jábọ̀ ìròyìn náà. Ìròyìn wọn fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adépè Àdìgbòlòwò kò ní ròyìn títí dọ̀là ó dàbọ̀.